Aláròyé máa wí o. Alága ẹgbẹ́ NURTW tuntun bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sùn, ó kéde ìgbà ọ̀tun fáwọn awakọ̀. Alága ìgbìmọ̀ afúnṣọ́ tí àwọn olóyè àpapọ̀ ẹgbẹ́ awakọ̀ NURTW gbé kalẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, Kazeem Oyewale ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní báyìí. Oyewale, ẹni tí wọ́n ń pè ní àṣírí ẹni bá, fi dá àwọn ará ìlú lójú wípé àlàáfíà ti padà sí gbogbo àwọn ibùdókọ̀ tó wà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ lòun yóò sì wá ojútùú sí ní pátápátá. Ó dúpẹ́ lọ́wọ́ àwọn adarí àpapọ̀ ẹgbẹ́ náà nílùú Àbújá fún ìgbẹ́kẹ̀lé tí wọ́n ní nínú rẹ̀ láti máa tukọ̀ ẹgbẹ́ ọ̀hún lọ́sùn. Ó sì rọ àwọn ará ìlú láti má ṣe rí ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ẹgbẹ́ oníjàgídíjàgan nítorí baálé ilé tó fẹ́ràn àlàáfíà ni wọ́n. Oyewale ké sí iléeṣẹ́ ọlọ́pàá láti ṣèwádìí ikú àwọn ọmọ ẹgbẹ́ náà lásìkò làásìgbò tó wáyé kọjá, kí wọ́n sì fi páńpẹ́ òfin gbé gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ náà bá ṣì mọ́ lórí. Bákan náà ló tún rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti bá àwọn adarí ẹgbẹ́ náà tuntun ṣiṣẹ́. Ó ní ẹgbẹ́ NURTW kò ní ọ̀tá, gbogbo ìjọba tó bá wà lóde ni wọ́n ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú. Gẹ́gẹ́ bí Oyewale ṣe sọ, ní gbogbo ẹ̀ka, ìgbàkúùgbà ni ipò adarí lè yí padà. Ìdí nìyẹn tí àwọn adarí àpapọ̀ wa l'Àbújá fi ránṣẹ́ sí wa, tí wọ́n sì búra fún wa láti máa ṣàkóso ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìmọ̀ràn mi fáwọn ará ìlú ni wípé kí wọ́n fọkàn balẹ̀. Àwa awakọ̀ kì í ṣe jàǹdùkú. Baálé ilé tó ní mọ̀lẹ́bí làwa náà. Gbàgàdà ni ilẹ̀kùn wa ṣí sílẹ̀ fún gbogbo ọmọ ẹgbẹ́, nítorí ọmọ ìyá kan náà ni gbogbo wa. Mo rọ gbogbo àwọn tí wọ́n ti sá sẹ́yìn nítorí ìdí kan tàbí òmíràn láti padà sínú ẹgbẹ́. Mo tún fẹ́ fi àsìkò yìí rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wa. Àwa ti ṣetán láti bá gbogbo ènìyàn ṣiṣẹ́ nítorí ẹgbẹ́ tó dáa tó sì dúró lẹ́gbẹ́ wa. Mo fi ń dá gbogbo ará ìlú lójú pé kò sí ogun mọ́, bẹ́ẹ̀ ni kò sí ọ̀tẹ̀ mọ́. Gbogbo rògbòdìyàn tó wà níbùdó wa káàkiri láti yanjú. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá fún akitiyan wọn láti dáàbò tó péye padà sáwọn ibùdókọ̀ wa. Bẹ́ẹ̀ ni mo sì tún rọ̀ wọ́n láti má ṣe ṣàárẹ̀ rárá. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ káàkiri gáràjì nìyẹn. Ìgbà ọ̀tun sì ti dé fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́. Akọ̀wé fún ìgbìmọ̀ afúnṣọ́nà Àyìndé Mútíù Ọlákúnlé rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá láti yàgò fún ìwà tó bá lè dá omi àlàáfíà ìlú rú, kí wọ́n sì mọ̀ pé ìṣọ̀kan làwọn gbọ́dọ̀ fi ṣiṣẹ́ lásìkò yìí. Ká má gbàgbé pé lọ́sẹ̀ tó kọjá ni àwọn alága kanṣu lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀ṣun kéde orúkọ àwọn ọmọ ìgbìmọ̀ afúnṣọ́ caretaker tí yóò máa tukọ̀ ẹgbẹ́ náà àtàwọn ọlọ́kadà báyìí. Nínú àtẹ̀jáde kan tí alága wọn Honorable Abiodun Idowu àti akọ̀wé Honorable Olúbísí Ọládòṣù fi síta ni wọ́n ti sọ wípé ààyè olóyè ẹgbẹ́ awakọ̀ kò lè wà lófo, wọ́n gbọ́dọ̀ ní àwọn kan tí wọn yóò máa darí wọn. Abiodun ní lẹ́yìn ìpàdé pàtàkì kan tí gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ 30 àti ọ́fíìsì area council tó wà nílùú Mọdákẹ́kẹ́ ṣe lọ́jọ́ 22 oṣù keje ọdún yìí, làwọn fẹnukò pé kí olóyè Kazeem Oyewale jẹ́ alága ìgbìmọ̀ afúnṣọ́ náà. Ó ní ìgbésẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú ìpín àkọ́kọ́ abala 4 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999, èyí tó kó ìṣàkóso àwọn ẹgbẹ́ awakọ̀ sábẹ́ ìjọba ìbílẹ̀. Tẹ́ ò bá gbàgbé, ìdájọ́ ọjọ́ ajé Monday 20 oṣù keje ọdún yìí ni ìdàrúdàpọ̀ bẹ́ sílẹ̀ láàrin àwọn igun ẹgbẹ́ awakọ̀ náà, tó sì di wípé gbogbo gáràjì tó wà nílùú Òṣogbo di ibi ẹ̀rù fáwọn ará ìlú. Ṣe ni àwọn igun kan fẹ̀sùn kan àwọn adarí tó wà níbùdókọ̀ lọ́wọ́lọ́wọ́ pé wọn kò fún wọn láàyè láti gbé ọkọ̀ tàwọn náà wọnú gáràjì. Ìdí nìyẹn tí wọ́n fi fọ́n jáde láàárọ̀ ọjọ́ ajé. Wọ́n fẹ̀hónú hàn káàkiri ìlú Òṣogbo. Ohun tí wọ́n sì ń sọ ni wípé àwọn kò fẹ́ ìdarí alága àwọn Nurudeen Alowonlemọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.